ètò yìí wà fún. So ẹ má jẹ́ kí a dẹ̀ ní gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ inú ẹ̀, torí pé ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní pé kílé tòrò. So ọ̀bọ̀nà ilé ṣe tòrò, òun ni ètò Labalábá ó wà fún, kì í ṣe nípa ẹ̀sìn rárá. Àti pé bá ń gbọ́ wà tá à ń sọ látẹ̀kan, nǹkan tó wù mí ò wù ọ́. Oníkálukú ló ní àǹfààní àti ṣe nǹkan tó wù ní lọ́dẹ̀dẹ̀ láàrin wọn àti ìyàwó wọn. Bẹ́ẹ̀ ni ká fi bẹ̀rù Ọlọ́run sí i. Àwọn tó ń sọ pé bóyá tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ pé torí pé àka àwọn ìwé mímọ́ obìnrin náà àtọkọ yẹn wọn lè bára wọn lò pọ̀, àfi ọ̀rọ̀ ẹ̀sìn wọlé rárá. Ayé ò sí ní ìjọ́ táyé bá wà, màá ṣe àwọn àlàyé kan tó máa jẹ́ kí ẹ mọ̀ pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, ó lè jẹ́ pé ẹ̀ràn yẹn ló lè lóyún, tọkùnrin mi ò mọ̀. So oríṣiríṣi nǹkan ló wà. So bọ̀ níbi tá a wà yìí ò lórí Labalábá o, kò sí ọ̀rọ̀ ẹ̀sìn níbí o. Bí ìdílé àti ètò òun ni Labalábá wà fún. Ẹ ṣeun dókítà wa, ẹ ṣàdúpẹ́, a máa rí yín bá ní àṣẹ ti Èdùmàrè. Àmín o. Olúwatóyìn, kí ni nǹkan tí oníbẹ̀ yẹn kó tó di pa máa lọ dá mi dúró? Okay, bí eléyìí quick one, jọ princess. Èèyàn kan ní pé kí n béèrè lọ́wọ́ dókítà pé àwọn lọ́kọláya kan wá tán fẹ́ lóyún, wípé ṣé wọ́n lè kò tiẹ̀ ń ṣe ìbéèrè. Kán tiẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kán pè wọ́n náà, but in case láwọn èèyàn mi bá fẹ́ gbọ́, wípé ṣán lè máa bára wọn lò pọ̀ lóòrèkóòrè, as in frequently. Àwọn tó bá fẹ́ pé wọ́n ọmọ tí wọ́n rí ọmọ tó dẹ̀ ti bára wọn lò pọ̀, wọ́n lè bára wọn lò pọ̀ lóòrèkóòrè. Ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn sọ pé lẹ́yìn ọdún kan tí wọ́n ti ṣègbéyàwó tí ò bá sí oyún, bọ̀ ayé tá a wà nísìn, kó tó di pé tẹ̀ ṣègbéyàwó, tó bá ti di pé fámìlì ọkọ àti fámìlì ìyàwó ti mọ̀ sí i, tó dẹ̀ ti ń mú ọjọ́ ìyàwó tó ti ń mú sọ́nà, màá gbà wá ọ̀yá níyànjú pé ká tètè lọ ṣe àyẹ̀wò ara wa dáadáa kó tó di pé àsìgbéyàwó máa dé. Sọ́dọ̀ pé tí nǹkan máa lè ṣẹlẹ̀, a lè tètè máa tọ́jú ẹ̀ kó tó di pé ìgbéyàwó á dé. Nǹkan tí wọ́n sọ ni wípé tí ọkọ àti ìyàwó tí wọ́n bá ti di pé wọ́n láwọn fẹ́ fẹ́ra wọn, tí wọ́n dẹ̀ múra wọn lọ sí ọ̀dọ̀ ẹbí, tí wọ́n ti mọ̀ wọ́n pé ẹni tí ọmọ àwọn fẹ́ fẹ́ lélẹ̀, ẹni tí ọmọ àwọn fẹ́ fẹ́ náà lóbìnrin lélẹ̀, wọ́n lè gbé ìgbésẹ̀ láti lọ yẹ̀ wọ́n wò pé ṣé tí wọ́n bá wọlé tó bá kọlu ara wọn, tó bá ṣe bẹ́ẹ̀ ni tá a bá ṣe separately, bẹ́ẹ̀ ni kóbìnrin lọ kó lọ ṣàyẹ̀wò rẹ̀, kó wá bá yín dókítà kẹwàá ara wọn bóyá pé tí nǹkan lè ṣẹlẹ̀. báwo ni ṣé wọ́n á tètè lóyún fúnra wọn pé kó má jẹ́ pé ìṣòro kan lè lọ fún wọn nígbà tó bá nǹkan tó dáa náà ni, nǹkan tó dáa náà ni, torí nǹkan tá a bá wò ó bẹ́ẹ̀ ni lórí ètò Labalábá ọ̀rọ̀ náà à ń gbára wa lámọ̀ràn náà ni, torí àwọn nǹkan tí àwọn èèyàn ń dojú kọ náà ni tó bá ṣe ìgbéyàwó ó lágbára tó yẹ pé mi ò tiẹ̀ ṣe sọ síta kí Ọlọ́run kó jọ kó ṣàánú gbogbo wa. Sọ àmọ̀ràn tèmi nǹkan tí mo fẹ́ sọ, torí ìgbà mo kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìkan mo ní kò dáa kíyàn fi bínú bẹ̀rẹ̀, kò dáa kíyàn fi bínú kásẹ̀ náà, ṣùgbọ́n mo fẹ́ sọ sí i, mo fẹ́ wọ̀n àwọn tó ń sọ pé èèyàn kan sọ lórí Facebook, ó ní tóun bá béèrè lílá plate, tí tóun bá béèrè pé kíyàwó òun ṣe nǹkan kan fún un nípa ìbálòpọ̀, tí ò bá ṣe, tọmọbìnrin míì bá ṣe ń ta, ọmọ yẹn ló máa bá lọ. Ṣẹ́yìn gbọ́ ọmọbìnrin kan síbì kan ni pé nké sí ìyàwó mi ò bá ṣe màá wá bẹ̀ ẹ́ tí n bá gbọ́ mi fẹ́ gbọ́ mọ́, torí ìgbéyàwó ìgbéyàwó àtọbìnrin àti àtọkọ àti ìyàwó mò ń bá wí, ìgbéyàwó ju ìbálòpọ̀ lọ. Ìbálòpọ̀ ṣe kókó nú ẹ̀ lóòótọ́, torí ẹ̀ la ṣe gbé Labalábá ọ̀rọ̀ lẹ̀, ṣùgbọ́n òní kankan ìwà wà ń bẹ, character wà ń bẹ, behaviour wà ń bẹ, attitude wà ń bẹ, oríṣiríṣi nǹkan ló wà ń bẹ, ju pé kọkùnrin wa sọ pé òkè torí ìyàwó mi ò tẹ́ mi lọ́rùn mú jáde lọ. Ṣẹ́yìn mọ̀ pé bóyá ẹ̀ ń tóbìnrin yẹn lọ́rùn, ó forí tì ní kẹ. Ẹ má jẹ́ ká rí obìnrin bí ẹrú. Ó forí tì ní. Ẹrú ló lè máa sọ fún pé kíní ò gbọ́dọ̀ ṣe fún mi compulsorily. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyàwó ẹni tó bá ní pé kó ṣe nǹkan fún ẹ, tó bá sọ pé òun ò lè ṣe, pé kò hun òun, mi rò pé ó yẹ kí ọkọ yẹn bá gbà bẹ́ẹ̀. Tó bá dé tẹ gbà bẹ́ẹ̀ kó sì tìfẹ́ fọ́ pé ó lè má ti yé, kó jẹ́ pé ìyàwó mi báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. Until tẹ bá dẹ̀ jọ ní mutual understanding about it, má sọ pé tí ó torí tí ò bá fún mi, ọmọ tó bá fún mi ni máa bá lọ. Excuse me, Labalábá ọ̀rọ̀ náà tínú ti bí Tóyìn o, ẹ má jẹ́ kí inú bí ẹ pé kò fẹ́ gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, mi náà dẹ̀ máa ń sọ fún yín. So ibi ìlà ó ti dẹnu dó lórí ètò Labalábá ọ̀rọ̀, ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú àti sọ fún yín
wípé tó bá di ní títí December lágbára Ọlọ́run ètò Labalábá á máa bẹ̀rẹ̀ ní aago 11 bí a ṣe ń ṣe gẹ́gẹ́ bí ṣe wá á dẹ̀ máa parí ní aago 1 ní àṣẹ ti Èdùmàrè títí ìgbà náà tí ó fi bọ́ sípò àti ilé tèmi àti ilé tí kò ní dàrú ní àṣẹ ti Èdùmàrè gbogbo wa náà ni inú wa yóò máa dùn adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń ṣagbátẹrù ètò yìí fún wa nípa àdúrà nípa ìpolongo wa ẹ ṣeun gan ni àti ẹ̀lẹ́ dárúkọ yín ṣùgbọ́n Ọlọ́run ti mọ̀ yín káàdé lè gbà sí báàjì sex conference ìta láti dáwọ́ wọn padà ẹ jẹ́ má bínú o Madam Rashida Madam Funmi àfẹ́ pé Sunday mi káwọn èèyàn máa ń mọ̀ ní ẹjọ́ ẹ má bínú ẹ má wọ̀rí next batch ẹ̀yin la kọ́kọ́ máa ti kọrúkọ yín lé ọ̀rẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ máa kọ́kọ́ gbọ́ sí ipò kìíní àti ipò kejì ní agbára Ọlọ́run akínmàmá wa Alájà Indomie wọ́n ti ń pè wọ́n pè èmi náà ẹ má bínú pé a lè gba ìpè tó táwa ní ká máa gba ìpè lọ́dọ̀ tèmi ká máa gbà lọ́dọ̀ Olúwatóyìn a máa fa àwọn ètò tó dẹ̀ ń bọ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n máa tó gorí afẹ́fẹ́ ẹ má bínú títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí ètò yìí fún alága àdúró alága àjókòó tẹ bá dẹ̀ tún ní ẹ̀bùn fún wa lórí ètò yìí tó jẹ́ pé nǹkan tá ọkọ àti ìyàwó tó ń ṣe déédéé lórí ètò yìí òde èmi náà fẹ́ máa kópa láti máa ṣe nǹkan báyìí fún wọn àfẹ́tẹ̀ apolówó ọjà yín àbẹ̀fẹ́ tó fẹ́ tó yẹ kó polówó. bẹ́ẹ̀ni ẹ pé Olúwatóyìn gbogbo yín náà lẹ mọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tẹ máa ń gbà wọlé yẹn náà ẹ lè gba òpópó yẹn náà láti lè jẹ́ pé ẹgbẹ́ polówó ọjà wa tá a bá gẹ́gẹ́ bá dẹ̀ ṣáà sọ fún pé alága àdúró bẹ̀ láti introduction owó wa ò wọ́n o torí ẹlòmíì lè máa wò pé àwọn tó ń ṣiṣẹ́ ní nílé rédíò àwọn ò lè pè wọ́n ẹ bá ti gbé fún wa àwo orí ọ̀fẹ́ pé ẹjọ́ olólùfẹ́ lórí ètò Labalábá a máa get discount Labalábá discount fún yín 08038420649 08038420649 ló ṣe máa rí gbọ̀ngàn nìyẹn títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé adúpẹ́ lọ́gbà àwọn tá a jọ ṣètò pátápátá látòrí ọ̀gá wa pátápátá títí dé èmi tó dàbí ẹni kó kéré jù iléeṣẹ́ Bond FM 92.9 ní alẹ́ ọjọ́ tù ní òwúrọ̀ ọjọ́ tù ní ẹ̀ṣẹ̀ òǹgàn ni Ọlọ́run á máa wà pẹ̀lú dókítà Akínlé nǹkan sí ọlọ́wọ́ bọ́tì wa Abíọ́dún Fọlọ́runṣọ́ àdúpẹ́ ní ọwọ́ ẹ̀ òṣèlú àwọn tó ń gbé wa sórí YouTube náà ẹ ṣé àwọn Mr. Asọ̀rọ̀ Asọ̀tàn máa fi rọ sí ìtàn yín máa padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ kẹ̀dẹ̀ rèé ó máa lé kínká títí ìgbà yẹn lágbára Ọlọ́run aṣọ wa ire o. Labalábá ọ̀rọ̀ kọ́ńtún kọ́ńpà kọ́ńpẹ́ lálálálálálálálá. Èwo lélẹ̀? Ó dùn kó pọ̀ kó pẹ́. Mi ò ṣàkọ mọ́ mi ò lè ń ṣe rásà. Ṣé ká pọ́n tí yín wá sí? Ronú kẹ̀ kí ló fà ronú? Kọ́ mọ́. Mi ò dẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín. Ṣé aláyé ẹ? Flash kí ló ń pè jọ dáhùn? Sender. Sender ma need data. No. Sender ò ní data. Èyà láyé ìgbà tí juice jẹ́ juice. Ìgbà tó wá fi wígíríwírí kó wa lómi ọbẹ̀ jẹ. Don't do.